princess kí ló tún fẹjọ́ ṣé kó padà sọ́hùn ni àbẹ́wọ̀n tó lọ yẹn ṣé kó lọ kú sọ́hùn ni ṣé kàn pa síbẹ̀ ni ẹni bá ti ṣẹ̀wọ̀n tó bá ti dé even nílùú òyìnbó tó bá téèyàn bá ṣẹ̀wọ̀n tó bá ṣe nǹkan tí ò dáa tó bá ṣẹ̀wọ̀n tí ó gbá dé àwọn èèyàn wọ́n máa fà mọ́ra ẹ̀yin tẹ̀dẹ̀ ni wọ́n celebrate ṣé kò wọ́n máa celebrate wọ́n máa fà mọ́ra ìyẹn lẹ máa fi mọ̀ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ nǹkan tó kà mọ́ yẹn ni àwọn èèyàn ò fẹ́ ẹ̀yin èèyàn ò kí máa ń ronú lórí social media yìí ni tẹ́ bá ń ronú lórí social media ni pé nǹkan máa ń sọ pé ẹnìkan ṣe nǹkan tí ò dáa ẹlòmíì máa rò pé bóyá wọ́n ètè òun wọn ò ètè nǹkan tó ṣe yẹn ni wọn ò fẹ́ tó bá ń ṣe nǹkan tí ò dáa táwọn bá ní kíní yóò dáa o kíní yóò dáa o tẹ́ jẹ́ pé àwọn tó ń sọ pé kíní yẹn ò dáa àwọn náà pọ̀ jù tètè mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò dáa bàbá Ìjẹ̀ṣà ó ti lọ ó ti padà princess kò di wẹ́lo a fẹ́ gbọ́ mọ́ kò di wẹ́lo he's starting a new life ẹ lè ní torí pé ó ti lọ ẹ̀wọ̀n àbí pé kí ni ṣé okay ẹ fẹ́ kọ̀ọ̀kan pa ṣebí wọ́n travel ó gba UK lọ àbí bẹ́ẹ̀ náà lẹ gbogbo yín náà lẹ clean tó ẹjọ́ ẹ má fi nù wá mọ́ jẹ́ èyí tí kálukú ẹ má máa fi ọ̀rọ̀ ara yín ẹ má máa fi jàjà wèrè bí lórí social media mọ́ it's okay kó di wẹ́lo ìgá ò lọ sọ̀rọ̀ gbẹ̀yìn kí ló ń sọ àwọn èèyàn gbọ́ nǹkan kan wọn ò gbóhùn ẹ àgbóhùn ẹ ohùn ẹ hàn létí wa tẹ́lẹ̀ àwọn èèyàn gbóhùn ẹ nobody knows whether kíní ọlọ́run ló mẹjọ́ dá torí ẹ̀ wọ́n fàdíyà wọn ò fàdíyà máa ń dúró ló bá ti dọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ máa ń ga tán mi ni máa ń ga tán ni torí mi nífẹ̀ẹ́ tó máa di ọjọ́ ọ̀la kan tó máa nagi mọ́ mi lórí ó lè má jẹ́ yín kó jẹ́ ọ̀rọ̀ ẹnu ló máa nagi mọ́yàn lórí mi ò ń dá sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ anyhow ohun tẹ́ ẹ sọ ohun tẹ́ ẹ gbé wá la rí àwọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ à sí ń bẹ̀ so ó dẹ̀ ti lọ ẹ̀wọ̀n ó ti dé so tó bá tún èyí tẹ́ tí wọ́n mú wáyé wọ́n máa nírọ́ ló pa wọ́n máa ní nǹkan mi wà bẹ̀ tó ìjọ ló ti sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ìlú tẹ́lẹ̀ ìjọ ló ti sọ̀rọ̀ pé kíní ó wá ń pe gọ́vnà kí ni gọ́vnà fẹ́ ṣe kí ni gọ́vnà ṣé gọ́vnà Sanwó-Olú àbí àwọn ìjọba Èkó ta ló fẹ́ kọ ọkọ tó ní kó kọ yẹn you are just talking trash here ẹ fẹ́ máa nílẹ̀ àwọn èèyàn ẹ fẹ́ bá yé àwọn èèyàn jẹ́ nítorí pé ẹ fẹ́ máa bó ṣe ó ń jàjà rẹ ni nǹkan mi wà ń bẹ̀ ẹ lọ wá bí jókòó sí owó mìíràn kówó rẹ ni ẹ máa ṣe bí ìgbà tó jẹ́ pé ojú kìnnà ẹ lọ wá bí jókòó sí kẹ pàtẹ kí náà tí kẹkẹ gbé kiri kù wájú wá ń bí má máa gbé ọ̀rọ̀ wá síbí kẹ má máa ṣe bí ìgbà tó jẹ́ pé you hold the social media you can control everybody you can orí gbogbo akọ́ ló dàrú orí gbogbo akọ́ ló dàrú so bó ṣe lọ sẹ́wọ̀n yẹn kó dẹ̀ kù síbẹ̀ ṣé kàn pa ni ṣé ká lọ pa ni àbí ṣé kàn lọ yẹgi fún ni ó bá ti mọ yẹn ṣe wá ti àpìlì ẹ̀ ń gbà yẹn pé ẹjọ́ tọ́da ẹ̀ ò bá ní kàn fún lẹ́wọ̀n gbére ẹ wọ ẹjọ́ ẹ lọ wá bí jókòó sí kẹ kúrò kẹ wá bí lọ jókòó sí bàbá Ìjẹ̀ṣà má yẹ káwọn èèyàn má yẹ kán kó tiwọn anybody báyìí ó ti ṣẹ̀wọ̀n ó ti dé láojú ẹ kó lọ sun oorun míì tí oorun sùn téèyàn ń sùn kó sun oorun míì téèyàn ń sùn kó wo 1 2 3 kó wájú kó wẹ̀yìn you understand kó wo wájú kó wẹ̀yìn ẹni tẹ́ bá ti gbọ́rọ̀ yín jáde tẹ́ bá ti rojọ́ tẹ́ bá ti ṣe ẹ̀yin èèyàn yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì most of these people they are on social media to destroy ara wọn ni most of them ṣé o gba àwọn tẹ́jọ ṣe kéèsì bàbá Ìjẹ̀ṣà princess ṣé gbogbo ọ̀nà ṣe dáadáa sí ẹ most of them doesn't do well to you
báwo ò bá rí kẹ má sọ fún wa àwa gan rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ a rí ojú òdùn wa. ẹ ti lọ parọ́ ẹ ti lọ kúkú kíní ẹ ti mú gbogbo ẹ ti mú mọ́ra wọn at the end of the day nǹkan mẹ́wàá máa ṣẹlẹ̀ ẹ wá máa fi body language ẹ máa bá yín fi sọ̀rọ̀ ṣe rò pé ojú ń dùn wá ni ojú òdùn wá náà. Let's be sincere and let's be realistic with ourselves. Princess, ohun tó tà fún Ìyábọ̀, ó ní Ìyábọ̀ ṣe fẹ́ kúlé lórí. Ohun tó tà fún ni. Ṣé Ìyábọ̀ bá ń gbé nulé? Ẹ wo lady tó ń pè ní ọmọdé tó wùn. Ohun tó tà fún wọn ni. Ó ní gbogbo wọn fẹ́ kúlé lórí. Go and find somewhere to sit down. Bàtí wà tí Ìyábọ̀ kí náà ti ń pè tí wà bàbá Ìbàdàn àbí kí ló bàbá ìjà ṣe nobody knows, nobody was there. So go and find somewhere to sit down. Go and fight your miserable battle. Ẹ wá bí wọ́ sí. Ẹ yé dà lúrú mọ́. Ṣé kàn fún ní firing square ni àbí kàn fún ní ẹ̀wọ̀n gbére. Àbí kàn fún lẹ́wọ̀n gbére. Gbogbo ẹ̀ tẹ́ jàjà yẹn gbogbo bí kíní ẹ̀ ṣẹlẹ̀ ìwọ tọ́rọ̀ kan gan nobody is mentioning your name. They kept mentioning ẹ̀yàn kan ṣoṣo náà pè ohun tó dẹ̀ ta fáwọn èèyàn náwọn èèyàn wá sórí social media tó ń wá ṣe. Àwa wá wò yìí àti rí everybody ti ẹ wo please. Tó bá jẹun bàbá Ìjẹ̀ṣà bọ́ síta káwọn èèyàn máa fi ẹjàjà ayé wọn jẹ́ kó máa fi ẹjàjà ayé wọn nígbà tó lọ sẹ́wọ̀n nobody wo gbogbo everybody wọ́n ti fọ́ọ̀mù group lórí ipò lọ sẹ́wọ̀n wọ́n ti fọ́ọ̀mù gang wọ́n wá fi ẹjàjà battle underground battle ayé wọn lọ bèrè kó máa bèrè pé níbo náà bá dé mélòó náà jà tó fún ni o. So you have to go and find somewhere to sit down. Make sure you pack all the pieces gbogbo pieces and miserable life bí gbogbo ẹ ṣe scatter. Make sure you kókó ara ẹ bí mo ṣe wà Ọba Elizabeth kí wọ́n máa sọ fún mi pé tẹ́ bá fẹ́ ṣe kíní kan ẹ pè mí fún nobody will Ọba lẹ́ lórúkọ mi ń jẹ́. Tó bá dẹ̀ wọ́n bá fẹ́ fún ẹ ní nǹkan kan àwọn tó ti mọ̀ ẹ́ orúkọ ẹ fún wọn lákàntì inbox wọ́n bá fẹ́ràn ẹ lọ́wọ́ àwọn tó bá lọ fún èdè ìràn ẹ lọ́wọ́ kò ṣe kí wọ́n máa gbé ọ̀rẹ́ gbà lórí platform kan káàkiri kọ́ máa rọ̀rẹ́ lọ́rẹ̀ ká platform káàkiri justice kan tí ò lọ bì kan justice mélòó lẹ́rí tẹ́tí gbà ẹ má wá sórí social media máa ṣe justice for kìíní kan justice láti bó síbó táwọn kan tó fi ń fúnra wọn lówó tó fi ń kówó sápò severally mo ti sọ fún yín àti ilẹ̀ láti ayé afẹ́gba nation mo bọ́ sórí social media mo ní ẹ̀yin èèyàn ẹ̀rọ ṣe kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn máa fi àwọn kan fi ẹ̀rí ìṣara wọn ni òun ló fi jẹ́ pé ọ̀tá tèmi máa pẹ̀lú iṣẹ́ mi ràn yàn tẹ́lẹ̀ bá ti rí pé wọ́n bú mi bì kan á lọ join wọn bẹ̀ látorí justice fair nation ni náà gbogbo ti ń wá èmi ò dẹ̀ ń kíà torí ẹni tí ò jẹ́ gbìyànjú wọ́n wá ń kóra wọn jọ káàkiri tó bá rí platform kan bá rẹ́nìkan tó ń bọ́ bá lájà wọ́n lọ bẹ́ẹ̀ nìyẹn